Bayowa Films and Records International. Ìwọ̀nyí làkójọpọ̀ video CD, audio CD àti cassette aládìídùn wa níbẹ̀rẹ̀ 2007 pẹ̀lú Pink Lady 123. Pink Lady apá kẹta ó jáde tán. Ó lẹ́nu gan, ó lẹ́nu pa, ó lẹ́nu bí ẹyẹ, ó lẹ́nu bí eku, ó lẹ́nu bí ẹja. Ó ti mọ̀ jù, ó ṣe galegale, ó lọ́ ṣe láúláú. Àwọn òkú yẹn jẹ, àwọn òkú yẹn mu, àwọn láyẹn kò ṣe jẹ́jẹ́. Maintain, can sustain pẹ̀lú Wasiu Alabi Pasuma maintenance culture bẹ́ẹ̀ ṣe ra video CD maintain with double America ní kẹ́ ẹ máa fìfẹ́ ra video CD Saheed Osupa London Delight Extra ẹ̀kú àmójúbà video CD sustain wọ́n ti jáde video CD sustain ṣóńṣórí ẹ̀ sustain tell me why video CD Pasuma pẹ̀lú She Baby ni ẹ̀ tell me why. ṣé mi ló dìdí ọ̀rẹ́ o àbọ̀dá ọ̀rẹ́ tó fẹ́ ṣe fún mi má ṣe yàn bọ̀ bàbá mi mọ́. jẹ́ kójó dìdí ọ̀rẹ́ àbọ̀dá. gbogbo wa la ó ṣàṣeyọrí o kún ìbùsọ́lá ọ̀kẹ́ ẹlẹ́yẹlé ọmọ bàbá sọ̀rọ̀ mátàsé tó ṣalábàárìn ó ti gbórin àṣeyọrí jáde àlùjọ àjọgbà Jésù náà rè. Ọlọ́run fún mi ló gbàyọ̀ tó pọ̀. Ó yẹ dàgbẹ́ lálùjọ. Ọlọ́run fún mi ló gbàyọ̀ tó pọ̀. Lálùjọ jọ. Kí a máa jẹ bàbá mi. Kí a máa jẹ màmá mi. Wọ́n lájọ́ gba Jésù wò lálùjọ. Àti dé ti pẹ́ torí Ọlọ́run ètò sẹ́yìn. Wọ́n sì máa lálùjọ. Ọ̀pá jíde dákàyé máa sọ bẹ́ẹ̀. Orí ní gẹ́gẹ́. Àwọn èèyàn lẹ́nu ní mẹ́gbà bẹ́ẹ̀ jọ. Torí pé bàbá lò wá o lódodo. Kí lórúkọ bàbá mi? Aládéwúrà bàbá mi o. Kò sórí wọn níbẹ̀, orí olórí ni wọ́n lò. Àsákì àtú àsákì àwọ̀ ọ̀nà àbí máa gbọ́jẹ́. Ó yá kí lórúkọ bàbá mi? Aládéwúrà bàbá mi o. Ọlọ́run ló fi bàbá mi. Aládéwúrà bàbá mi. àlùjọ àjọgbà Jésù phase 1 ní ìkíní ẹ̀rín ayọ̀ ní rẹ́kọ́ọ̀dù kejì audio cassette audio CD video CD ẹ̀rín ayọ̀ phase 1 King of Kings àtòríṣe náà ń tà lákọ̀tún Bayowa Films and Records International. Pink Lady 3 The Last Suspense. Bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ o mọ́ mi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pé mo ní ẹlẹ́dàá tèmi. Ẹlẹ́dàá. Ẹlẹ́dàá mi ó dẹ̀ máa jà. Ẹlẹ́dàá ẹ ti sùn. Mo ní ẹlẹ́dàá tèmi ó dẹ̀ máa jà. Mo lọ fẹ́ jà sí. Òun mo sọ fún yín yẹn. Ẹlẹ́dàá ẹ ti sùn. Tí ẹlẹ́dàá tiẹ̀ yóò bá sùn ni ìwà wa kó àǹkàrà méjì àti ẹ̀gbáǹtó láì mẹ́ta pẹ̀lú sálúbà tó kó dání sí wà wá kó wá sílé ọmọ mi orí pẹ́lẹ́dẹ̀ kò wake up at all ó nà gẹ̀rẹ̀. Pink Lady 3 The Last Suspense. tí mo ṣe ń wo ìwọ yìí ó máa gbóná gan in fact action ara ẹ̀ kò ní ṣe kó. Mọ́mí ẹ ṣe máa ń lọ lẹ́rù rẹ̀. Wo má paná ẹ̀ṣọ́ mọ́ mi lára. Mọ́mí ẹ ṣe máa gbé yẹn wá rárá. jẹ́ kí n gbádùn ara mi Ọlọ́run fi bẹ̀. Mọ́mí ẹ má gbélé ìwà. gbára dúró jọ. Ẹ wo lẹ́vù tẹ lọ èmi láìkẹ́ o mọ́mí. gbára dúró. Ooo. What? Baby, àbúdé máa rí nǹkan ni. In fact, láti gbà tí mo ti wà nínú ilé yìí mi ò wà comfortable pẹ̀lú mọ́mí. Ṣé náà ń disturb mi? Mi ò fẹ́ insult tí wọ́n torí tiẹ̀ ni o. Mọ́mí ẹ̀ẹ́dẹ̀ dìde oní gbogbo ilé yìí náà. Mi ò láì gbogbo ilé yìí jáde. Mamẹ́, ṣé ẹ̀kọ́ tí ń dìgbà gbogbo yín ni? Àbẹ́ máa ní ìmọ̀ bí wọ́n ti mi ṣe jẹ́ sí mi mọ́ ni. Máa wojú yín jọ kan o. Apá kẹta lóyìn àtàdópin eré Pink Lady 3 The Last Suspense. Bayowa Films and Records International ẹ̀ka orin ọpẹ́ orin ìyìn lógo wa ló tún gbé tuntun yọ o. Solution ni àkọlé orin tuntun Fẹ́mi Ọ̀pálẹ̀mọ́ tí òun àti bàbá àràjọ ṣe èrè ìbùkún kó tó dolóògbé Solution. Ọmọ Ọ̀pálẹ̀mọ́ mi Fẹ́mi. Ọmọ Ọ̀pálẹ̀mọ́. Ó ti palẹ̀ gbogbo owó mọ́ lọ́hùn. Ó ti kówó wálé. Ó kéré oko wálé. Ọ̀yá san lọ́wọ́ bíi tàwọn eléèbó. Bàbá máa ń gbọ̀n. Òtútù ló mú filẹ̀. Òtútù ló mú. Tọ́jú fún bàbá. Wo. Farabalẹ̀ kò sí wàhálà. Oníkàlùkù ló máa jẹlé iṣẹ́ òwò ẹ̀. Ogun àkóbá ọ̀rọ̀ àdábá máa jẹ́ ìrìn.
àṣenibánidàrò máa ma jẹ́ kiri nínú ilé mi níbi iṣẹ́ mi lójú ọ̀nà mi má ma jẹ́ rógun ọgbà ẹ̀wọ̀n ó jẹ́ gàrí ni mo mú nínú ilé mi ó tẹ́ mi lọ́rùn bàbá ayọ̀ mi kún ó dára jọgbẹ́ wọn lọ ọlọ́run mi ó dára jọgbẹ́ wọn lọ ọlọ́run mi. olórin ayé àtolórin ara bẹ́ẹ̀ bá sí lẹ́yìn wọn ò lè là mí lọ. ọwọ́ àkùsọ́wọ́ yín o tí mo wá fi tó yín létí rèé o kankan kan lè wé inájọ́ mọ wàràwàrà lọ́mọdé bọ́ kó èsì o. Fẹ́mi Ọ̀pálẹ̀mọ́. ẹlẹ́ẹ̀kẹta ni mo fẹ́ pè yìí wọ́n ní tá a bá pè òkú ní pépó alààyè ní dánilóhùn. Fẹ́mi Ọ̀pálẹ̀mọ́. Jésù ti pọ̀n mí o mi ò máa ní jábọ́. Jésù ti pọ̀n mí o mi ò máa ní jábọ́. Ó ní kí n bòun so lẹ́yìn mo máa máa bọ́ Ọlọ́run so. Ọlọ́run fọjá sí mi lẹ́yìn mi ò máa ní jábọ́. Solution recorded and mixed in Johannesburg, South Africa. Solution audio cassette, Solution audio CD, Solution VCD, Solution lọ́nà àbáyọ, Solution. Tó bá gbé kárí ẹrù mi á fúyẹ́. Mo jẹun àná nínú ilé mi, mo jẹun òní nínú ilé mi, má jẹjẹ tọ̀la lọ́gbà ẹ̀wọ̀n. Mo jẹun àná nínú ilé mi, mo jẹun òní nínú ilé mi, má jẹjẹ tọ̀la lọ́gbà ẹ̀wọ̀n. Mo jẹun àná nínú ilé mi, mo jẹun òní nínú ilé mi, má jẹjẹ tọ̀la nílé ìwòsàn. ọba bí ọlọ́run sí láyé mi ò rí ọlọ́wọ́ kábíkábí àgbàgbọ́ lọ́jọ́ gbọ́rọ̀ fa lọ́tún fa lọ́sì ọba tó ń fagi pápáyà pápá jó koríko jó ṣọwọ́ rẹ ní àṣẹ rẹ ni ìdí ara ẹni tó lè mọ́jọ́ dúró bí ìdí ara ẹni tó lè fọwọ́ gbogbo mi láyé iṣẹ́ ọwọ́ rẹ ní àjùlọ rẹ ni tabarọba tó lóun fẹ́ ṣòfin ọlọ́run ẹ sọ fún kó jáde òkú wá ṣe bí ọba ọba bí ọlọ́run sí láyé látijọ́ tàti dáyé mi ò rí ẹni bí ọlọ́run sí ọ àti wípé ọba bí rẹ̀ sọ̀rọ̀ lọ́rùn. Òsírù ọlọ́run ọba, no king as God. àlejò àjọgbọ́n Jésù náà rè kẹjíjó ayọ̀ sí bàbá. ọ̀pá ń ti ẹ̀kẹ́ ìyẹn ti yàtọ̀ síjó wa tipẹ́tipẹ́ àwa ti yàtọ̀ nínú orin ẹ fọ̀rọ̀ lẹ̀ o ẹ jẹ́ ká hallelúyà sí bàbá ó yá o. ẹ ké hallelúyà o ẹ ké hallelúyà o ẹ ké hallelúyà ẹ ké dáadáa ó yá ó yọyọ ìtúrasì rẹ àlùjá tó gba Jésù ní jọjọjọjọ. àjọgbọ́n Jésù náà rè kẹjíjó ayọ̀ sí bàbá. ọ̀pá ń ti ẹ̀kẹ́ ìyẹn ti yàtọ̀ síjó ó yàtọ̀ wa sí tiwa. tipẹ́tipẹ́ àwa ti yàtọ̀ nínú orin ẹ fọ̀rọ̀ lẹ̀ o ẹ jẹ́ ká hallelúyà sí bàbá ó yá o. kàtúkàsà yáóyáó. àlùjọ àjọgbà Jésù náà rèé double audio cassette audio CD video CD àjọgbà Jésù phase 1 nìkíní ẹ̀rín ayọ̀ nìkejì new release new package àjọgbà Jésù rèé àjọgbà Jésù phase 1 ẹ̀rín ayọ̀ lẹ́nu tìwọ́ àtẹ̀mí ẹ̀rín ayọ̀ àjọgbà Jésù phase 1 gbogbo wa.